Alhaj Abdul Kabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò sọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe #1, Bísí Ológe #1 ni ẹ máa wò wọ́n. Kabiesi Agbolahon Lawal, wọ́n wà ní àwọn ọba tó jẹ́ pé wọ́n wá dúró tì mí, wọ́n dẹ̀ ṣe àdúrà púpọ̀ fún mi. Mo wá tí ìráyè láti wá sí Ifẹ̀ láti gbà ẹ́ ti pé ọdún kan àti oṣù mẹ́fà. Èmi yìí o, mo gbọ́dọ̀ wá kí n wá dúpẹ́. Aláìlúwà ẹ ṣe ẹ̀kọ́ àròtí o, àjọṣe wa níbàjẹ́ o, ẹ̀kọ́ àdílé mú. Nígbà tí máa wọnú ààfin lẹ́ni, mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bíi gálárì ágálárì. Inú mi dẹ̀ dùn púpọ̀ fún gbogbo nǹkan tí Aláìlúwà fi sílẹ̀ bíbá yìí. Mo dẹ̀ ti rí nǹkan ẹyọkan 2 sí 3 tèmi náà máa mú lọ sí ààfin Oniru láṣẹ Aláìlúwà Olori. Adẹ̀túndé àwọn bíi 2 kan tó jẹ́ pé asúre ń bẹ̀. Ètùtù alẹ́ ètùtù àgbà gbogbo òrìta súbẹ̀ alọ́lé àṣẹ. Aláìlúwà Olori ilẹ̀ Yorùbá nǹkan pọ̀ fún wa láti ṣe, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Mo ti sọ fún bàbá láàfin náà, ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá ṣe pọ̀ lẹ̀ fún wa láti ṣe, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Àṣì máa ń sọ ní ìsàlẹ̀kọ́, àní tó bá kòṣà pẹ̀lú lóṣà. Tèmi àti Ọ̀ọ̀ni òrìṣà bá jọ jókòó àtúnṣọ, àwa ọba ilẹ̀ Yorùbá ṣe wà lọ́wọ́ wa. Ọmọ pé Aláìlúwà àti ṣe náà, àwa náà gbé wọn lẹ́sẹ̀. Iyàn níwọ ilẹ̀ Yorùbá o, ibi ò ní pa wá o, à ń dé ògúngúlù sọ á bá wa gbé o, ara jíjẹ wọn, ara jílò ọkùnrin wa balẹ̀ o. Àwa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bí àwọn ẹni àárọ̀ lórí àpèrè tí gbogbo wa wà o. 20 ọdún lẹ́yìn, 30 ọdún lẹ́yìn, 40 ọdún lẹ́yìn, 50 ọdún lẹ́yìn. Pọ́ínpọ́ín àwa lórí àpèrè o. Àbúrò ní
o a ní àlàáfíà o wọ́n ní ojú owó nǹkan dáadáa ojú owó nìkan wà ipò ọba owó ni a fi ń ṣe ipò ọba o ajé ògúngúlù sọ a bá wa gbé o a bá wa lò o wà ní àlàáfíà o àlàáfíà o ànífọ̀kànbalẹ̀ o ilẹ̀ Yorùbá ànírógun o ànírógun o ilẹ̀ Nàìjíríà ọkùnrin wa balẹ̀ o ọkùnrin wa balẹ̀ ilẹ̀ Nàìjíríà ò ní túká o ilẹ̀ kò ní túká o gbogbo wa tó wá wà kiri àwọn ilẹ̀ wọn bá wa ká gbogbo ẹ̀kọ́ ńlẹ̀ o ẹni pé COVID ti ń ká lọ díẹ̀ láàárọ̀ ẹni commissioner for health ti Èkó ó sọ pé fourth wave bá ṣe máa ń pè nìyẹn ó tún ti ń lọ lẹ̀ pátápátá o ní rógun fifth wave o tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àti ọ̀nì oníṣà òkú ká máa bomú wa báyìí ọkàn wa ti ń balẹ̀ díẹ̀ báyìí gbogbo ọ̀rọ̀ ní bandit ọ̀rọ̀ ní terrorism ọ̀rọ̀ ní kidnapping ọwọ́ wa ká o ọkàn wa balẹ̀ o wọn ní dí èèyàn kankan ní wa gbé o wọn ní dí àwọn ọmọ wa gbé o wọn ní dí àwọn ará wa gbé o wọn ní dí àwọn èèyàn wa gbé o wọn tó máa ń ṣe aburú yìí ojú máa tì wọ́n ní o ní ìjọ ọdún mẹ́ta sẹ́yìn mo lọ rí Inspector General Police ọ̀rọ̀ ní security náà mo lọ bá wọn sọ ẹnì máa mọ̀ aláìlú àwọn ẹgbẹ́ mo ṣiṣẹ́ ọlọ́pàá fúngbà díẹ̀ so constituency mi kan náà ní ọlọ́pàá so gbogbo bó ṣe ń ṣe wọ́n máa ń fi tọ́ wa létí wọ́n dẹ̀ bá wọn sọ pé nǹkan tá a máa ṣe pọ̀ o wọ́n dẹ̀ ní bó bá ṣe ń lọ sí àwọn máa fi tọ́ wa létí nǹkan tó bá yẹ káwọ̀ bá ṣe a máa fi yé wa dá kí gbogbo ẹ̀ nílé kó lè túbà kó lè túṣẹ. Mo wà nílùú Ìbàdàn lánàá ibẹ̀ mo ti gbéra wá sí bíbá yìí mo dẹ̀ rí pé àwọn Ọ̀yọ́ state Àmọ̀tẹ́kùn àtàwọn rúmọlẹ̀ wọ́n ń ṣiṣẹ́ takuntakun mo dẹ̀ rí pé Àmọ̀tẹ́kùn wà ní Ọ̀ṣun náà gbogbo nǹkan tí a bá ní láti fi ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin bàbá wa gbogbo nǹkan tí a bá ní láti fi ràn àwọn ọmọ wa lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ka tètè máa fi ràn wọ́n lọ́wọ́ o òṣìṣẹ́ tó ń ṣe wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá adẹ̀ rí result ẹ̀ ọ̀nì oníṣà gbogbo nǹkan tí. ṣe ní ọwọ́ báyìí ó máa ń bá àgbẹjọ́ máa ń tún nǹkan ṣe ní o nǹkan méjì ló máa ń ṣe ó dàbí ẹyẹ ẹja ní ẹyẹ ẹ̀ka a ṣe wàhálà akọ́lé afẹnu ẹ̀kọ́ ilé ẹnu ẹ̀ náà ló fi máa ń túká àtẹ́wọ́ olábàlà àwọn ọ̀bẹ tó kọ́ o ọwọ́ tàbí tún nǹkan ṣe àtúnṣe ló máa bá yín o gbogbo àwọn tó máa dánwó pọ̀ pẹ̀lú ní wọn ní bá àpọ̀jẹ́ fún yín àtúnṣe ló máa jẹ́ fún yín o ọ̀nà àlà fún yín owó oṣù ọ̀tọ̀ lógún ẹ̀ owó òrùn ọ̀tọ̀ lógún ẹ̀ owó ìràwọ̀ ọ̀tọ̀ lógún ẹ̀ ara yín máa ń kébò sí ọjọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń kébò sí ọjọ́ wọn ti pọ̀ wọn ò ní ẹ̀rọ ògùn ẹ̀ ṣe o àwọn tó jẹ gbèsè wọn ní ilé ọ̀la tó ti pọ̀ báyìí o àwọn tó bọ̀ wá sí wọn máa kébò sí ẹgbẹ́ àwọn òfin ilé ọ̀la pọ̀ ṣùgbọ́n tọ́jọ́ bá ti là báyìí kedere ló máa ń yọ àwọn tí ò fẹ́ lọ́jọ́ tó ti rò bí ilé ayé wọn máa kébò sí ọjọ́ ẹlòmíì tó bá rẹ̀ sọ ẹgbẹ́ ọjọ́ yọ á ní kó tọ́ tètè yọ kó tètè gbà bí tó máa ti ṣoríire lọ ìbùsọ̀ ọjọ́ wọn kékékéké aláyé wá díẹ̀ tí wọ́n rí lórí tẹ́ ọlọ́run Olódùmarè bí ọjọ́ ṣe ń lọ lágbára ọlọ́run Olódùmarè tí ọjọ́ ṣe ń lọ tí kò sí ẹni tí ó lè fọwọ́ bo ògbó ẹ̀ ọmọ ayé lè fọwọ́ bo ẹ̀ máa lọ láti bá bí ìgbà o ọ̀nà máa là fún yín ẹ̀kọ́ àdúrà
ti kọ́kọ́ rọ tó ti kọ́kọ́ rọ kọ́ tó ti kọ́kọ́ rọ àdá tó ti kọ́kọ́ rọ agogo ńlá ọ̀nà mẹ́rin lójú àná. Òun ò lè kú mọ́lẹ́ láti bàyẹ̀ o. Ó máa máa dúró títí láéláé. Agogo ńlá náà ni àjò pẹ̀lú àwọn bàbá ńlá wa ni. Ọdẹ ìran bóun ò ṣe kú mọ́lẹ́ ní òun ò ní kú mọ́ ilé ìlú. Òun ò ní kú mọ́ ilé ìlú. Wọ́n ní lówe là ń lùlù àgídìgbò. Ìlú ńlá ni wọ́n pe ìlú àgídìgbò. Ìgbìní ìlú Ọbàtálá ni yóò ṣàní. Ọlọ́gbọ́n ló máa ń jo ọmọ ló máa ń pọ̀. Òun náà lè jogún lọ lójú ẹ̀jẹ̀ kókó bí òun lè lulẹ̀ kó dọ̀la. Bí o kọ́ kọ́ olórí tẹ́ wá pé àgídìgbò ló rẹ̀ pé àwọn mi máa ń pè ní ìpè àwọn mi ń pè lágídìgbò. Ìlú yẹn báyìí má gbẹ̀yìn nàgbà ní ìgbìmọ̀ dúró lójú fẹ̀. Má gbẹ̀yìn lọ́wọ́ àtàwọn àwọn aṣọ tiẹ̀ ó ní wọ́n máa dúró jẹun náà àbí sọ́kó pé wọ́n ní sọ́kó pé ní àgbà máa ń lé di lójú fẹ̀ ṣùgbọ́n má gbẹ̀yìn làwọn bàbá náà wà mọ̀ sí lọ́wọ́ ló pé sọ́kó pé wà o. Má gbẹ̀yìn àgbà ní ìgbà dúró lójú fẹ̀ ẹ̀yin má gbẹ̀yìn ọ̀hún táyé. Ìtumọ̀ ẹ̀kú yìí òun náà ni mo ṣàlàyé fún yìí. Wọ́n ní bàtà ọmọ arúgbó lákọ ni wọ́n ní tó bá mọ bàtà tó bá mọ orí bàtà pa ó máa yí ẹ ní agbára Ọlọ́run ló máa yí bàtà yẹn á máa ró lápọ̀lápọ̀ ọmọ aráyé òyìnbá yìí ọmọ aráyé òyìnbá yìí lù ú làárọ̀ mi ó ní bàtà máa ń ké lójú fẹ́ o ó ní máa ń ké nìyẹn o làárọ̀ mi gangan